Mátíù orí 14 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 51. Jésù sì jáde lọ, ó ti tẹ́ḿpìlì kúrò, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì tọ̀ ọ́ wá láti fi kíkọ́ tẹ́ḿpìlì hàn. Jésù sì wí fún wọn pé, ẹ̀yin kò rí gbogbo nǹkan wọ̀nyí? Lóòótọ́ ni mo wí fún yín, kì yóò sí òkúta kan níhìn-ín tí a ó fi sílẹ̀ lórí ìkejì tí a kì yóò wó lulẹ̀. Bí ó sì ti jókòó lórí òkè Ólífì, àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ ọ́ wá níkọ̀kọ̀ wípé, sọ fún wa, nígbà wo ni nǹkan wọ̀nyí yóò ṣẹ? Kí ni yóò sì ṣe àmì wíwá rẹ̀ àti ti òpin ayé? Jésù sì dáhùn, ó sì wí fún wọn pé, ẹ kíyèsára kí ẹnikẹ́ni kí ó má ṣe tàn yín jẹ. Nínú ọ̀pọ̀lọpọ̀ yóò wá lé orúkọ mi wípé èmi ni Kristi, wọn ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹ̀yin ó sì gbúròó ogun àti ìdágìrì ogun. Ẹ kíyèsí kí ẹ̀yin kí ó má ṣe jáyà, nítorí gbogbo nǹkan wọ̀nyí kò lè ṣe kí ó má ṣẹ, ṣùgbọ́n òpin kì í ṣe ìsinsìnyí. Nítorí pé orílẹ̀-èdè yóò dìde sí orílẹ̀-èdè, àti ilẹ̀ ọba sí ilẹ̀ ọba, ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ìṣẹ̀lẹ̀ yóò sì wà ní ibi púpọ̀. Gbogbo nǹkan wọ̀nyí ní ìpilẹ̀ṣẹ̀ ìpọ́njú. Nígbà náà ni wọn ó fi yín fúnni láti jẹ ní ìyà, wọn ó sì pa yín, a ó sì kórìíra yín lọ́dọ̀ gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ mi. Nígbà náà ni ọ̀pọ̀lọpọ̀ yóò kọsẹ̀, wọn ó sì máa ṣòfófó ara wọn, wọn ó sì máa kórìíra ara wọn. Wòlíì èké púpọ̀ ni yóò sì dìde, wọn ó sì tàn ọ̀pọ̀lọpọ̀ jẹ. Àti nítorí ẹ̀ṣẹ̀ yóò di púpọ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò di títún. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì títí dé òpin, òun náà ni a ó gbàlà. A ó sì wàásù ìrere ìjọba yìí ní gbogbo ayé láti ṣe ẹlẹ́rìí fún gbogbo orílẹ̀-èdè. Nígbà náà ni òpin yóò sì dé. Nítorí náà, nígbà tí ẹ̀yin bá rí ìríra ìsọdahoro tí a ti ẹnu wòlíì Dáníẹ́lì sọ, tí ó bá dúró ní ibi mímọ́, ẹni tí ó bá kà á kí òye kí ó yé. Nígbà náà ni kí àwọn tí ń bẹ ní Jùdíà kí ó sá lọ sí orí òkè. Kí ẹni tí ń bẹ lórí ilé kí ó má ṣe sọ̀kalẹ̀ wá ìmú ohunkóhun jáde nínú ilé rẹ̀. Kí ẹni tí ń bẹ ní oko má ṣe padà sẹ́yìn wá láti mú aṣọ rẹ̀. Ṣùgbọ́n ègbé ni fún àwọn tí ó lóyún àti fún àwọn tí ó ń fi ọmú fún ọmọ mu ní ìjọ wọn. Ẹ sì máa gbàdúrà kí sísá yín kí ó má ṣe jẹ́ ìgbà òtútù tàbí ọjọ́ ìsinmi. Nítorí nígbà náà ni ìpọ́njú ńlá yóò wá, irú èyí tí kò sí láti ìgbà ìbẹ̀rẹ̀ ọjọ́ ìwá di ìsinsìnyí, bẹ́ẹ̀ kọ́ irú rẹ̀ kì yóò sì sí. Bí kò sì ṣe pé a ké ọjọ́ wọn nì kúrú, kò sí ẹ̀dá tí ìbá lè là. Ṣùgbọ́n nítorí àwọn àyànfẹ́ ni a ó fi ké ọjọ́ wọn nì kúrú. Nígbà náà, bí ẹnìkan bá wí fún yín pé, wò ó, Kristi ń bẹ níhìn-ín tàbí lọ́hùn, ẹ má ṣe gbà á gbọ́. Nítorí àwọn èké Kristi àti èké wòlíì yóò dìde, wọn ó sì fi àmì àti ohun ìyanu ńlá hàn, tó bẹ́ẹ̀ bí ó lè ṣeé ṣe, wọn ó tan àwọn àyànfẹ́ pa. Wò ó, mo wí fún yín tẹ́lẹ̀. Nítorí náà, bí wọ́n bá wí fún yín pé, wò ó, ó wà ní aginjù, ẹ máa lọ síbẹ̀. Wò ó, ó wà ní ìyẹ̀wù, ẹ má ṣe gbàgbọ́. Nítorí gẹ́gẹ́ bí mọ̀nàmọ́ná tí kọ láti ìlà oòrùn tí sì mọ́lẹ̀ dé ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò rí pẹ̀lú. Nítorí ibikíbi tí òkú bá gbé wà, ibẹ̀ ni àwọn igúnnugún ìkójọpọ̀ sí. Lójú kan náà, lẹ́yìn ìpọ́njú ọjọ́ wọn ni oòrùn yóò ṣókùn, òṣùpá kì yóò sì fi ìmọ́lẹ̀ rẹ̀ hàn. Àwọn ìràwọ̀ yóò ti ojú ọ̀run já sílẹ̀, agbára ojú ọ̀run lè ó sì ṣími títí. Nígbà náà ni àmì ọmọ ènìyàn yóò sì fi ara hàn ní ọ̀run. Nígbà náà ni gbogbo ẹ̀yà ayé yóò káàánú, wọn ó sì rí ọmọ ènìyàn tí yóò máa ti ojú ọ̀run bọ̀ tí òun ti agbára àti ògo ńlá. Yóò sì rán àwọn áńgẹ́lì rẹ̀ ti àwọn ti ohun ìpè ńlá, wọn ó sì kó gbogbo àwọn àyànfẹ́ rẹ̀ láti orí igun mẹ́rẹ̀ẹ̀rin ayé jọ, láti ìkángun ọ̀run kan lọ dé ìkángun kejì. Ǹjẹ́ kọ òwe lára igi ọ̀pọ̀tọ́, nígbà tí ẹ̀ka rẹ̀ bá yọ́ titun, tí ó bá sì rúwé, ẹ̀yin mọ̀ pé ìgbà ẹ̀rùn súnmọ́ etílé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀yin, nígbà tí ẹ̀yin bá rí gbogbo nǹkan wọ̀nyí, kí ẹ mọ̀ pé ó súnmọ́ etílé tán lẹ́yìn ilẹ̀kùn. Lóòótọ́ ni mo wí fún yín, ìran yìí kì yóò rékọjá títí gbogbo nǹkan wọ̀nyí yóò fi ṣẹ. Ọ̀run òun ayé yóò rékọjá, ṣùgbọ́n ọ̀rọ̀ mi kì yóò rékọjá. Ṣùgbọ́n ní ti ọjọ́ àti wákàtí náà, kò sí ẹnìkan tí ó mọ̀ ọ́,
àwọn áńgẹ́lì ọ̀run kò tilẹ̀ mọ̀ bí kò ṣe bàbá mi nìkan ṣoṣo. Gẹ́gẹ́ bí ọjọ́ Nóà sì ti rí, bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò sì rí. Nítorí bí ọjọ́ wọn ni ti wà síwájú kíkún omi, tí wọ́n ń jẹ, tí wọ́n ń mu, tí wọ́n ń gbé ìyàwó, tí a sì ń fa ìyàwó fúnni, títí ó fi di ọjọ́ tí Nóà fi bọ́ sínú ọkọ̀. Wọn kò sì mọ̀ títí omi fi dé tí ó gbá gbogbo wọn lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wíwá ọmọ ènìyàn yóò rí pẹ̀lú. Nígbà náà ni ẹni méjì yóò wá di oko, a ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Àwọn obìnrin méjì yóò jùmọ̀ máa lọ ọ̀lọ̀pọ̀, a ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Nítorí náà ẹ máa ṣọ́nà, nítorí ẹ̀yin kò mọ wákàtí tí Olúwa yóò dé. Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó mọ èyí pé baálé ilé ìbá mọ wákàtí náà tí olè yóò wá, ìbá máa ṣọ́nà, òun kì bá ti jẹ́ kí àrùn lẹ̀ ilé rẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó múra sílẹ̀, nítorí ní wákàtí tí ẹ̀yin kò rò tẹ́lẹ̀ bí ọmọ ènìyàn yóò dé. Ta ní ṣe olóòótọ́ àti ọlọ́gbọ́n ọmọ ọ̀dọ̀, ẹni tí olúwa rẹ̀ fi ṣe olórí ilé rẹ̀ láti fi oúnjẹ wọn fún wọn ní àkókò. Alábùkún fún li ọmọ ọ̀dọ̀ náà nígbà tí olúwa rẹ̀ bá dé, ẹni tí yóò bá a kí ó má ṣe bẹ̀ ẹ́. Lóòótọ́ ni mo wí fún yín pé òun ò fi ṣe olórí gbogbo ohun tí ó ní. Ṣùgbọ́n bí ọmọ ọ̀dọ̀ búburú náà bá wí lé ọkàn rẹ̀ pé olúwa mi fa àbọ̀ rẹ̀ sẹ́yìn, tí ó sì bẹ̀rẹ̀ sí í lu àwọn ọmọ ọ̀dọ̀ ẹlẹgbẹ́ rẹ̀ àti sí ìjẹ àti sí ìmu pẹ̀lú àwọn ọ̀mùtí, olúwa ọmọ ọ̀dọ̀ náà yóò dé ní ọjọ́ tí kò retí àti ní wákàtí tí kò dábàá. Yóò sì jẹ ẹ́ ní ìyà gidigidi, yóò yan ipa rẹ̀ pẹ̀lú àwọn àgàbàgebè, níbẹ̀ li ẹkún òun ìpayínkeke yóò gbé wà.